Orúkọ yín? Orúkọ mi ni Amòfin Abdulkadri Adémọ́lá Abọ́lájí Àjàsá tí mo jẹ́ agbẹjọ́rò fún the proud sons and daughters of Ilorin Emirates tí a mọ̀ sí Ogo Ilorin. Níbo ni ẹjọ́ náà dé dúró báyìí àti pé kí ló ṣẹlẹ̀ nílé ẹjọ́ láàárọ̀ yìí? A ti ń bá bọ̀ náà ó tójọ́ mẹ́ta, ṣùgbọ́n ní àárọ̀ yìí ní ilé ẹjọ́ tó ṣẹlẹ̀ ojú pé ìgbà tí wọ́n pe kéèsì wa announce appearance gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe. Lọ́ọ̀yà tí ó represent Saheed Shittu náà announce appearance ẹ̀ tí a dẹ̀ sọ fún ilé ẹjọ́ pé tí ẹjọ́ wa wà fún òun ni kí a gbọ́ èsì tako preliminary objection tí Saheed Shittu tó gbé wá sílé ẹjọ́ pé ilé ẹjọ́ ò ní agbára láti gbọ́ ẹ̀sùn tí wọ́n fi kàn ìyẹn ìgbẹ́jọ́ tí wọ́n fi kàn. Ẹ̀sùn wo gan ni wọ́n fi ní ẹgbẹ́ Ogo Ilorin fi kan Saheed Shittu? Ẹ̀sùn tí wọ́n fi kan Saheed Shittu òun ni pé ìbá àkọ́kọ́ náà òun ni ẹ̀sùn conspiracy ìgbìmọ̀pọ̀ pẹ̀lú àwọn kan àti ẹ̀sùn ìbanilórúkọjẹ́ àti ẹ̀sùn ìtanu àbùkù lu ènìyàn lọ́nà àìtọ́. Àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn yẹn. Àwọn tí ó bà lórúkọ jẹ́ pọ̀ tí ò tẹ̀ ló ń kà, ṣùgbọ́n specifically àwọn tó bà lórúkọ jẹ́ táwa ti torí ẹ̀ wá sí kóòtù òun náà ni bàbá wa ọlọ́lá jùlọ Mọ̀rítàbà Ṣẹ́kí Mùsùlùmí Emir of Ilorin Shehu Allahu yasimuka minan nas la takhafu darakan wala tasha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àti àwọn bàbá wa àgbàlagbà, the chief imam, the grand chief imam of Ilorin, àwọn méjèèjì tí a ti torí ẹ̀ ta fi gbé Saheed Shittu wá sí kóòtù tí ó bà lórúkọ jẹ́ tó sì bú tó sọ̀rọ̀ sí tó ṣépèlé wọn tó bú wọn tó yàkàyàkà wọn láì ní alákọ̀ kò sí kankan tọ́jọ́ pa wọ́n pọ̀ wọn ò ríra wọn rí wọn ò jọ lọ́rọ̀ rí so léyìí tó burú jáì. Ìdí yẹn làwọn fi wá sí kóòtù pé a lè lajú wálẹ̀ kí èèyàn kan máa ba àwọn tó jẹ́ bàbá wa àwọn tó bí wa torí as far as Ilorin is concerned gbogbo ọmọ Ìlọrin lè ní àgbà la sì mọ̀ wípé àwọn méjèèjì tá a dakọ̀ yìí bàbá wa ni wọ́n jẹ́. So ọmọ Ìlọrin tó bá rí pábùkù kan àwọn méjèèjì yìí tí ò bá wá fi rẹ̀ lẹ̀ àbí kó finú fídọ̀ kó ready láti defend wọn àbí láti protect image wọn á jẹ́ pé wọ́n ọmọ bẹ́ẹ̀ ó ní ìdíkà kọ check ẹ̀ dáadáa pé bóyá ó níbi kan tó belong sí. Kí wàá ní àtẹ̀yìn kọ sí ìwé ìyàtàkù sí òfin tí wọ́n pè ní preliminary objection? N tó ṣẹlẹ̀ ni pé lọ́ọ̀yà méjì ló represent ẹ̀ from different office tẹ́lẹ̀, so wọ́n dẹ̀ file different preliminary objection. But I discover I only react to one of those preliminary objections. Ọyọ kan tí mo wá react to yẹn, the other one mi react sí motion yẹn, believing that since tó jẹ́ pé two lawyers of different office ni wọ́n wá appear fún yẹn kan ṣoṣo, they need to inform the court application méjì tó clash èwo ni court fẹ́ gbọ́nu méjèèjì. That's number one. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ òun ní pé nínú àwọn méjèèjì ta ló ń represent defendant gan pàtó àbí ṣé àwọn méjèèjì náà ni wọ́n fẹ́ ṣiṣẹ́ papọ̀. Mọ́lẹ́yìn tí ilé ẹjọ́ sọ wípé àwọn méjèèjì náà ló ń represent ẹni tẹ́pẹ̀ lẹ́jọ́ láti ọ́fíìsì kan, kí ni èsì tẹ̀yìn fún ilé ẹjọ́? Yes, ìgbà tí kóòtù sọ pé àwọn méjèèjì pé ọ́fíìsì kan náà belong sí pé because wọ́n ti lo bẹ̀yẹn as office within jurisdiction. So wọ́n ti lo bẹ̀yẹn as office within jurisdiction. Okay. So mo á ní okay, if that is the case there will be need for us láti pé ká react sí application yẹn since tó jẹ́ pé wọ́n ti already papọ̀ sójú kan, wọ́n ti consolidate ara wọn láti ṣiṣẹ́ as one. So therefore application tí lọ́ọ̀yà tó wá láti Òṣogbo tí ó gbé wá ó ti wá di dandan fún mi láti pé kí n react sí òun la fi wá sọ fún ẹjọ́ pé a need àsìkò ká fi react sí application yẹn nígbà tí ó ń dá kọ́nukọ́ ọ̀lẹ̀ tẹ́lẹ̀
òun ni pé èwo ló ń represent inú àwọn méjèèjì tí ilé ẹjọ́ dẹ̀ ti já mọ̀ pé they have consolidated themselves office kan náà ń lò pé so àwa ni a react sí application kejì bá a ti react sọ̀rọ̀ kan ó kù ìkejì làwọn náà fẹ́ react sí ilé ẹjọ́ fi wá bá wa fún náà fi wá sún ìgbẹ́jọ́. ìjọba react sí ni pé ilé ẹjọ́ ò ní agbára àti gbọ́ ẹjọ́ àbí wípé kí ilé ẹjọ́ ta. èyí tá a fẹ́ react sí òun ni pé kí ilé ẹjọ́ kí wọ́n ta bench warrant nù then kí wọ́n dispense kí wọ́n má jẹ́ kí olùpẹ̀jọ́ ìyẹn defendant kí wọ́n má jẹ́ kó wá sí ilé ẹjọ́ láti wá rojọ́ títí tí ilé ẹjọ́ fi determine preliminary objection tí àwọn gbé wá so application táwa fẹ́ react sí nìyẹn. ẹ ṣe púpọ̀ orúkọ yín àti ìpínlẹ̀ kan. so orúkọ mi ò yí padà èmi náà ni amòfin Abdulkadir Adémọ́lá Abọ́lájí Àjàsá tí mo jẹ́ lọ́ọ̀yà fún proud sons and daughters of Ilorin Emirate tí a mọ̀ sí Ogo Ilorin. ẹ ṣe. yàrá kan. ẹ ṣe gan ẹ dákun ní àfikún ní platform àtijọ́ mélòó kan sí àsìkò sí a gbọ́ pé ìgbẹ́jọ́ mi tún wáyé. èmi tẹ́mi ọmọ ṣe pé fún yín máa yín kàn máa ṣe bí pé wò yín sì máa ṣe pé gẹ́gẹ́ bí ẹ̀yin tí ẹ jẹ́ àwọn wèrè àwọn tẹ́ran amòfin lẹ́yìn ìgbà náà a gbọ́ tí Saheed Shittu tún ṣe ọ́díò jáde pé òun náà ní ẹjọ́ tóun náà fẹ́ pe Yankaula dáhùn gẹ́gẹ́ bí òfin ṣé irú ìgbésẹ̀ báyẹn lè wáyé gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ti ń wá tán pè ní ẹjọ́ tí wọ́n ò tí ì rí sóun náà tún lè pè yẹn lẹ́jọ́. ṣe rí kọ́lọ́n kó ṣàánú wa ni n tí èmi mọ̀ ni pé tílé ẹjọ́ bá pèèyàn èèyàn nídìí àti jẹ́ ilé ẹjọ́ ṣe understand now ilé ẹjọ́ pè ẹ́ wọ́n ní o wá o ò dá ilé ẹjọ́ nù o lọ sí ilé ẹjọ́ mi láti lọ pe àwọn tí wọ́n pè ẹ́ lẹ́jọ́ ìwọ náà lọ pè wọ́n lẹ́jọ́ padà dóò lábẹ́ òfin kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ lábẹ́ òfin kò sí òfin tó sọ pé èèyàn ò lè pe ra wọn lẹ́jọ́ ṣe understand bọ́ èyí tó fi ń da jù òun ni pé kí èèyàn bùn ilé ẹjọ́ ní ọ̀wọ̀ tí ilé ẹjọ́ deserve ṣe understand because he who come to equity must come with clean hands nígbà tí wọn náà tí ilé ẹjọ́ pàṣẹ fún ẹ ibi kò ṣe nǹkan báyìí àbí wọ́n ní kó wá ò yọjú sí wọn ìwọ náà sáré lọ ṣe nǹkan kan tó tún béèrè fún ìrànlọ́wọ́ ilé ẹjọ́ tó pè ẹ́ tí wò dá lò ìwọ náà wá tún lọ bá ilé ẹjọ́ yẹn wá ń béèrè fún ìrànlọ́wọ́ ilé ẹjọ́ yẹn pé kí ilé ẹjọ́ yẹn wá assist ẹ ṣé mọ̀ tá bá gbé sí common sense àánú rí i pé nǹkan tí ò bójú mu ni at least yóò kọ́ dá ilé ẹjọ́ lóhùn náà kó tó lè ṣe kíni kí wọn náà tó lè pe ẹjọ́ against àwọn tí wọ́n pè ẹ́ lẹ́jọ́ bọ́ àìdálé ẹjọ́ lóhùn wẹ́ ojú rèé ìran rèé àwọn ò lè sọ pé nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ torí à lè preempt tí ó ṣẹlẹ̀ torí àkọlà wà ní ilé ẹjọ́ tá a ṣe ìdájọ́ so ṣùgbọ́n táwa mọ̀ ní pé tó fi ń dájú òní pé tí ilé ẹjọ́ bá pèèyàn kí èèyàn try láti dá ilé ẹjọ́ lóhùn after tí èèyàn bá dá lóhùn tán kí èèyàn náà wá sọ pé tó èmi náà ní ẹjọ́ against ẹni tó pè mí lẹ́jọ́ yìí o kí èèyàn náà wá gbẹ́jọ́ tiẹ̀ náà wá wọ́n wá wò wọ́n sì ṣe justice láàrin àwọn méjèèjì so bó ṣe rí nìyẹn. ẹ dákun ìgbẹ́jọ́ tó wáyé ní èlé ìjọ́ wo ni wọ́n sún ìgbẹ́jọ́ náà sí. On the 22nd of April òun ni wọ́n sún ìgbẹ́jọ́ sí so that a lè wá move application àwọn tó gbé pò á move ẹ̀ àánú a lè move counter wa a adopt and all that so n tó wà fún nìyẹn. lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí àwọn tán ẹ̀sẹ̀ darapọ̀ mọ́ àtàwọn ìlérí wọn máa wọ̀ ẹ dákẹ́ máa dárúkọ yín nílẹ̀. orúkọ mi ò yí padà òun náà ni orúkọ mi ni agbẹjọ́rò barrister Abdulkadir Adémọ́lá Abọ́lájí Àjàsá tí mo jẹ́ lọ́ọ̀yà fún Ogo Ilorin.